Ẹ káàbọ̀ padà sí orí ètò mi Mathematics series from zero to guru. So ní òní n ó máa ṣàlàyé nípa introduction to number basis. So number basis is the combination of digits that a system of counting uses to represent numbers. So òhun ni pé àkójọpọ̀ nọ́mbà kan tí ó tún máa ń sọ bá a tún ṣe lè kọ àwọn nọ́mbà ní inú mathematics. Ó rí i pé nígbà tí ẹ wà ní primary school wàá ti ṣalábàápàdé àwọn nọ́mbà yìí, ṣé irọ́ ni? So irú àwọn nọ́mbà yìí là ń pè ní kíni o? Nọ́mbà in Roman numerals. Ṣó ti yé báyẹn? So nọ́mbà in Roman numerals. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti ṣalábàápàdé irú nọ́mbà báyìí bóyá tí n bá kọ 100 base 2 tàbí mo kọ tàbí mo kọ 17 base 8. So irú nọ́mbà méjèèjì yìí 100 base 2 yìí àti 17 tí mo pè ní base 8 yìí òhun là ń pè ní kíni o? Òhun là ń pè ní number base. Ṣó ti yé? Ó rí i pé bí mo ṣe kọ wọ́n tán mo tún kọ àwọn nọ́mbà sí kinní kan, mo kọ wọ́n sí wọn ní ìdí, òhun là ń pè ní kíni? Number base. Bó sì ṣe lè pè wọ́n nìyí, o lè sọ pé 100 base 2 tàbí 100 subscript 2. O tún lè sọ pé 17 base 8 irú eléyìí báyìí tàbí 17 subscript 8. On no account lo gbúdọ̀ sọ pé 100 base 2. Tó bá sọ pé 100 base 2 o ṣì o. Ìdí ni wípé principle tá a fi máa ń ṣiṣẹ́ ní number base ni pé tó bá ní nọ́mbà kan ní base kan, then n tí nọ́mbà un gbudọ̀ kó sínú ó gbudọ̀ jẹ́ nọ́mbà láti 0 dé sí kíni o? So láti 0 dé sí nọ́mbà yẹn -1, ó yọ 1 kúrò ńbẹ̀. Àpẹẹrẹ tí mò ń sọ ni wípé ká pé ò ń ṣiṣẹ́ ní base 2 fápẹẹrẹ, ká pé mò ń ṣiṣẹ́ ní base 2 báyìí, then nọ́mbà tó gbudọ̀ ní nígbà tó jẹ́ pé base 2 ló ti ń ṣiṣẹ́ yìí, ó gbudọ̀ jẹ́ nọ́mbà láti 0, ó gbudọ̀ jẹ́ 0 àti kíni o? Àti 1. Òhun là ń pè ní kíni o? Binary number. Òhun là ń pè ní kíni o? Òhun là ń pè ní binary number. Ká pé mò ń ṣiṣẹ́ ní base 3 náà, then mo gbudọ̀ ní nọ́mbà tó jẹ́ pé yóò wà láàrin 0 àti 2. So eléyìí tó jẹ́ pé kíni o? 0, 1, 2. N gbudọ̀ ní 3 tàbí kí n ní nọ́mbà tó ju kíni o? Tó ju 3 lọ. Okay, now jẹ́ n wá bi ọ́ léèrè, ká pé base 5 ló ti ń ṣiṣẹ́ ńkọ́? Kí ni àwọn nọ́mbà tó gbudọ̀ ní? O gbudọ̀ ní kíni o? 0, o gbudọ̀ ní 1, 2, 3, 4. 5 ńkọ́? O ò gbudọ̀ ní 5 o, torí base 5 ló ti ń ṣe kíni o? Ló ti ń ṣiṣẹ́. So o gbudọ̀ ní nọ́mbà láàrin 0 àti 4. O ò gbudọ̀ ní 5 tàbí nọ́mbà tó ju 5 lọ. So nọ́mbà tó wá common, the commonest number based system in mathematics is the one in base 10. Ẹ ti ṣalábàápàdé wọn ní primary school yín tó o bá tíì gbàgbé. So tó bá ní nọ́mbà kan tó bá ló wà ní base 10, so òhun ni pé nọ́mbà yẹn ó gbudọ̀ jẹ́ kíni o? Ó gbudọ̀ jẹ́ nọ́mbà tó wà láàrin 0 àti kíni o? Àti 9. Tó o bá ti gbàgbé jẹ́ n rán ọ létí. Ó rí i pé ńgbà tẹ wà ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n bá fún ọ nírú iṣẹ́ yìí pé ko ṣe, bóyá wọ́n sọ pé 13 plus 7. Ó rí i pé n tó sọ ni pé tó bá ní 3 plus 7 sọ pé 10 ló jẹ́. Ṣé gbogbo 10 ló kọ? Ó rí i pé ò ní kọ gbogbo 10, náà là á kọ 0, á fi sí kíni o? Á fi 1 pamọ́. Ìdí ni wípé gbogbo nọ́mbà báyìí òhun là ń pè ní standard base. We call them number in base 10 or decimal number, ordinary number. So since tó sì jẹ́ pé base 10 la wà, má gbàgbé ohun tí mo ti sọ síwájú, tó bá wà ní base kan, then gbogbo ohun tó mọ̀ ní ó gbudọ̀ jẹ́ láàrin 0 àti nọ́mbà yẹn -1. So ó rí i pé base 10 la wà yìí, ó mean pé gbogbo nọ́mbà tí mo gbudọ̀ ní ó gbudọ̀ wà láàrin 0 àti kíni o? Àti 10 - 1 which is 9. Torí ẹ̀ ló fi jẹ́ pé a ní kọ 10 directly báhun. Mo rò bó ti yé ọ. So kí n wá tètè clarify nǹkan kan. Tó bá wà ń ṣiṣẹ́ ní base kan, lẹ́yìn pé èyí tó bá wà ní base 10 báyìí, ó rí i pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé tí n bá kọ 17 báyìí 17, mo lè kọ ọ́ pẹ̀lú base báyìí. Mo sì lè kọ ọ́ láì jẹ́ pé mo fi base sí i. Àyàfi àwọn nọ́mbà tó jẹ́ pé wọ́n ṣe kíni o? Wọ́n wà ní base 10 báyìí. Má bínú, mo ti ṣàṣìṣe ńbí báyìí. Àyàfi àwọn nọ́mbà tí mo ní wọ́n wà ní base 10 ńbí báyìí tó jẹ́ pé o lè kọ láláì má fi base sí i. Àwọn nọ́mbà yòókù bóyá base 2 ló wà ní o, base 3 ló wà ní o, o ò gbudọ̀ ṣe kíni o?
o ò gbudọ̀ kọ wọ́n láláì má fi base sí. Ó rí i pé nísìnyí nọ́mbà yìí 121 base 3 ká pé mo wá kọ ọ́ láláì má fi base sí, ó rí i pé kí ló ti represent yẹn? Ó represent pé nọ́mbà yẹn base 10 ló wà, so o gbudọ̀ ṣe kí ni? O gbudọ̀ wà careful nípa rẹ̀. Then nínú tí mo tún máa ń sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ni wípé tó bá nírú nọ́mbà báyìí, sọ mọ̀ pé base 2 ló wà, then mo máa ń gbà wọ́n níyànjú láti jẹ́ pé irú nọ́mbà báyìí o wọ́n ó kọ ọ́ pẹ̀lú pé base yẹn ó máa wà lọ́lọ́rọ̀, o ò gbudọ̀ kọ ọ́ láì jẹ́ pé kí ni o? O ò gbudọ̀ kọ ọ́ báyìí bóyá ó kọ pé 2 wà. Ìdí ni wípé kọ́ báyìí bó bá ní writing rẹ tó bá jẹ́ pé ó burú jáì bí irú tèmi báyìí, má bínú o, ó rí i pé tí n bá kọ ọ́ nírú nǹkan báyìí tàbí ibi tí mo ti ń súré kọ ọ́ nínú exam, sọ mọ̀ pẹ́rù ó máa bà yẹn nínú exam, mo wá kọ irú nǹkan báyìí, ó rí i pé àwọn èèyàn lè rò ó pé àbí 1002 mo kọ ni àbí 1002 ni mo kọ ni, ṣó ti yé báhun? Torí ẹ̀ lèmi fi máa ń gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi nímọ̀ràn. A ó rí i pé tó bá sì wo inú àwọn textbook lóríṣiríṣi náà, ó rí i pé gbogbo àwọn nọ́mbà wọn bóyá irú eléyìí base 5 wọn ó kọ ọ́ ní 5 báyìí ni, wọn ò ní kọ irú nǹkan báyìí, torí tó bá ní writing tí ò dáa o lè ṣàṣìṣe. Tí wọ́n bá mọ̀ pé writing rẹ ó dáa, o lè má fi ṣàṣìṣe, kò sí láburú, o lè kọ ọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n òun risk pé èèyàn lè ṣe kí ni o? Èèyàn lè gba òdo. Ní àtúnfiranlétí, má gbàgbé when you have a number in base n, the principle is that you must have number between 0 and what? And n minus h and n minus 1. Pẹ̀lú ògo tọlọ́run nínú fídíò eléyìí tí mò ń ṣe síwájú, màá máa sọ bó ṣe lè wá convert nọ́mbà láti standard base. Má gbàgbé kí ni mo pe standard base? Òun nọ́mbà tó wà ní base 10 eléyìí tó lè kọ lẹ́yìn jẹ́ pé o tún fi base sí. So sí nọ́mbà míì bóyá sí base 2 ni o, base 3 ni o, àti láti lè convert irú àwọn nọ́mbà un náà láti base 2, base 3 ni o sí base 10 náà padà, ṣó ti yé? So tó bá jẹ́ pé n tí mo sọ níbí báyìí ó yé ọ, dákun bá ń click subscribe kó o sì like ẹ̀. N ó máa pàdé rẹ ní fídíò eléyìí tó ń bọ̀. O ṣeun.